Mo rí different opinion lórí idea tí mo post pé instead tí ìyá ó fi lọ sí ìlú láti lọ tọ́jú ọmọ wípé kí wọ́n kúkú gbé bébì wá sí abúlé láti jẹ́ pé kí ìyá ó lè mójútó wọn. So mo ṣáà rí different reaction. Ẹnìkan ní ta ni ó wá dúró ti bàbá bébì nílé nǹkan kan. Ṣé ẹ rí? A rí wípé gbogbo àwọn nǹkan yìí èèyàn fi ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ni. Tí daughter in law tó ṣẹ̀ṣẹ̀ bímọ tuntun tó bá gbé ọmọ tuntun wá sí abúlé, kì í ṣe gbogbo grandpa àti grandma ló ń gbábúlé. Àwọn grandpa àti grandpa míì wà tó jẹ́ pé city náà ń gbé, kì í ṣe abúlé, even kó jábúlé gan. Probably bóyá after the naming tán bá kó ọmọ tuntun tán bá wá sábúlé pẹ̀lú ìyá, wọ́n á tọ́jú ọmọ, wọ́n á ṣe everything. Bàbá ò fi ní wà pé kí wọ́n dá wà. Another thing is that ó tún máa help daughter in law yẹn, ìyá bébì yẹn, láti tètè learn fast. Ṣé bí gbogbo nǹkan tí àwọn grandma ń kọ́ wa náà ni pé bá ṣe jódodo ọmọ, bí omi ò ṣe ní wọ imú ẹ̀ nígbà tá a bá ń wẹ̀ fún gbogbo àwọn nǹkan yẹn. The thought of pé bàbá bébì nìkan ló dá wà ní city gan, it will help the ìyá ọmọ yẹn to be able to learn fast. Ẹ má jẹ́ kí n tàn wá jẹ. Ṣé ẹ rí àwọn grandma tán máa ń lo oṣù mẹ́fà, ọdún kan, ọdún méjì lọ́mú gọ̀ yẹn? Àwọn bàbá bébì àti ìyá bébì náà tètè kí ń release àwọn grandma yẹn. Torí àwọn grandma máa ń wà helpful gan. Wọ́n máa ń wà helpful. Ẹlòmíì á mú ọmú á fún sínú feeding bottle tó máa pọ̀, á gbélẹ̀, á lọ láàárọ̀ ó dalẹ́ torí ó mọ̀ pé grandma wà nílé, yóò bóun tọ́jú bébì. So wọ́n wá relax, wọ́n ti wá gbàgbé grandpa. So fún ẹni tó ń try láti sọ pé who will now take care of the baba baby is still very young. If there is food in the freezer, o lè microwave ẹ̀. Ṣebí for some days ni, pátápátá 21 days, within 3 weeks or highest a month, bébì náà á ti bọ́ àwọ̀ ọmọ tuntun sílẹ̀, òun náà ti máa di big boy àbí big girl. Then ìyá bébì náà, òun náà ti máa learn fast. She be able to learn fast. Kì í ṣe wípé ẹ̀kọ́ bá ṣe wẹ ọmọ, bá ṣe jódodo ọmọ, bá ṣe tọ́jú ọmọ làwọn ìyá yẹn ń kọ́ wa nìkan. Ìdúró tán dúró yẹn ó ti dùn mọ́ àwọn ìyá bébì àti bàbá bébì yẹn, ó ti dùn mọ́ wọn lára, ọkàn wọn ti balẹ̀. Indirectly they are punishing àwọn grandpa. Now ìwọ tó wá jẹ́ bàbá bébì, o lè imagine pé ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì tán fi lọ sábúlé lọ tọ́jú ọmọ, bó ṣe máa wà nínú ilé tó jẹun, ó dáná. As young as you are still very strong. Now imagine pé dádì rẹ̀ ó mọ wá jẹ times 10 irú ìyà yẹn. Because we are talking of age here. Nǹkan tí bàbá arúgbó, bàbá 75, 80 tó lè ṣe tí ó pọ́n wọn lé, ìwọ young guy 30, 35 tó ń ṣe tí ò ní pọ́n wọn lé, ó sì lè wà manageable fún wọ 30, 35. Imagine bàbá 80 years kó lọ re wédú, kó lọ ra rú, kó lọ rẹ̀ fọ́lọ́jà. Kí ìwọ guy 30, 35 kó wá rẹ̀ fọ́ra rúra gbogbo àwọn nǹkan yẹn. Pátápátá they might think you are a bachelor. Bẹ̀kírù bàbá àdá age, àwọn ìyá lọ́jà yẹn mí inú wọn sì rè, wọ́n mọ̀ọ́mọ̀ fọgbọ́n sọ̀rọ̀ sáwọn bàbá yẹn. Bẹ́ẹ̀ ni, bí ṣe jẹ́ mọ́ mi ò wá ṣe wọ́n mọ̀ bàdá jọnu owó ọbẹ̀. Mo jẹ́rìí hàn yáhùn. Wọ́n fọgbọ́n sọ̀rọ̀ sí bàbá yẹn. So kò pọ́n bàbá lé láti jẹ́ pé kí bàbá kan máa lọ sí ọjà lọ ra nǹkan, ẹlòmíì oṣù mẹ́fà, ọdún kan. So now it is just a suggestion. It is not, but èmi kàn wò pé why tá a ṣe bẹ́ẹ̀ yẹn. Because imagine you that you are still young, you can put things in the freezer, you can microwave. Ẹlòmíì gan wà tó ṣe pé ẹ̀jẹ̀ bachelor life yẹn ò tí ì kúrò lára ẹ̀ much, tẹ́ pé as the time tó ń lọ sábúlé lọ tọ́jú ọmọ ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì yẹn, he can cook for himself. Ṣebí you go to office, you come at night, you're still very strong and agile. You that you don't want to stay alone because pé wọ́n lọ tọ́jú ọmọ lábúlé, imagine kan wá fi grandpa lẹ̀ tí ò níyàwó mi. It's not as if pé bóyá à ń fi emotion àbí sentiment sí. It is normal. We understand pé kò ṣá ìdí àtẹ̀yàn lè sọ tí ò ní àwọn bóyá some bí kùdìẹ̀kùdìẹ̀, but disadvantages tí ń bẹ nínú idea èyí tí mò ń sọ yìí kò pọ̀ tó the other way round. Àwa lè mọ̀ wò pé bí bàbá ti dàgbà nǹkan, but the fact pọ́n ti dàgbà gan in ló jẹ́ kí irú idea yẹn or suggestion yẹn kó wá.
because Baba is elderly, there is an extent to which he can stress himself much. Ara àwọn bàbá tó ń kú sínú ilé without anybody's knowledge. But ẹni tó jẹ́ young guy, bàbá baby tó jẹ́ probably bóyá first or second born náà ṣe bí, irú èèyàn yẹn ó sì lè dáná oúnjẹ lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì. Èèyàn tó dẹ̀ jẹ́ daughter-in-law náà tó jẹ́ ìyá baby tó ṣe pé kínní, ọkàn rẹ̀ á wà lọ́dọ̀ ọkọ rẹ̀. Ó máa tètè learn fast. Láàrin ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ó ti learn tó fẹ́ learn. Kí ni ṣe bí kan tó bá ti tọ́jú ọmọ Ọlọ́run ní bá yàn wo mọ́ gan. As a matter of fact, na God dey help person take care of pikin. Ọlọ́run ní ṣe pé kínní ọba ti gé bọ́n ṣe ń jódodo ọmọ tó ti mọ bí wọ́n ṣe ń de pampers. Wíwẹ̀ yẹn nìkan náà ni pé táwọn grandma yẹn téèyàn ó fojú sí tán bá ń ṣe é fọ́mọ. You quickly go back torí ọkàn rẹ ò ní kúrò lọ́dọ̀ bàbá baby which is ọkọ rẹ pé ọ̀rílé fi ilẹ̀. Bẹ́ẹ̀ ọkàn àwọn ìyá kò ní fà wá bá ọ̀dọ̀ bàbá mọ́ because wọ́n ti lo bàbá gbogbo ṣan bàbá ti dẹ̀ at that time. The more bí obìnrin tó ṣẹ̀ bímọ tuntun bó ṣe máa desire láti pé ọkọ òun nìkan ló dá wà lé, grandma ò lè desire bàbá mọ́ because wọ́n ti lo bàbá yọ, wọ́n ti lo ṣan wọn dẹ̀. Wọn ò lè ìrònú pé mò ń padà lọ́dọ̀ ọkọ mi, mò ń padà lọ, kò lè dàbí. So the way bí wọ́n ṣe máa crave to go back home níwọ̀ tó jẹ́ ìyá baby tó ṣẹ̀ bímọ, wàá máa crave láti padà lọ bá your own ọkọ because you guys are still young, ẹ̀jẹ̀ yín ṣì ń hot. Ìyá grandma ò lè crave láti padà wá bá grandpa because ìgbádùn tẹ́ máa tẹ́ wọn sí afẹ́fẹ́ eré tẹ́ wọn sí lọ́dọ̀ yín yẹn. Wọn ò lè rántí bàbá láàrin ọdún 4 mọ́. Níbi kí náà ń bọ̀ wá ṣe. Kí náà ń bọ̀ wá ṣe. Gbogbo náà ṣe máa ń gbàgbé hàn bàbá ń sínú ilé. Kò sí dá, kò dá. So it might not be 100% good or whatever, but it is 80 to 85% good. Ní idea yẹn tá a bá bímọ sọ́wọ́ tá a dẹ̀ feel pé a lè dá dúró tọ́jú ọmọ yẹn, a need the grandma. Ẹ jẹ́ á gbọ́mọ lọ abúlé bíi tí grandma wà. Ìyẹn gan máa help wa láti learn fast. Iná ń kọ́ pé kínní ọdún ẹlòmíì ọmọ mi ti bẹ̀rẹ̀ nursery and primary school, wọ́n tún ti lóyún lé. Grandma sì jókòó síbẹ̀, leaving grandpa alone at home. Grandpa mi wọ́n á máa defile àwọn ọmọ kéékèèké kiri àdúgbò. There are a lot of issues téyàn ò gbúdọ̀ sọ láfẹ́fẹ́ fa. Ọmọ wa bá ń ra búrẹ́dì wá, bá ń rẹ̀ pa wá. Kálukú ní kí ọmọ rẹ̀ bá bẹ́ nísìn. Grandpa kan bá pe ọmọ ránṣẹ́ nísìn, wọ́n dán grandpa ló mọ̀. Yes, because àmọye oríṣiríṣi nǹkan bá ti ń wo bàbá Alhaji Oríyọmí tẹ́ bá ń wo show wọn, ẹ̀rọ oríṣiríṣi àwọn nǹkan téèyàn ń ṣe téèyàn ò gbúdọ̀ mọ fetí gbọ́. So bàbá baby tí a fi kalẹ̀ sí city láti wá tọ́jú ọmọ lábúlé, the fact pé òun nìkan ló wà around yẹn, àlíkú gan bí ìyá baby bá wà nílé pẹ̀lú baby ṣe fẹ́ dóra yín pẹ̀lú ẹ̀jẹ̀ ni, kò lè tí ì sí rẹpẹtẹ kankan náà dàbí alára. Yes, because ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ ẹlòmíì ẹ̀jẹ̀ máa ń pẹ́ kó tó dá lára ẹ̀, ẹlòmíì ìdẹ̀lélẹ́ yìí láàrin oṣù kan gan ó lè because ẹni tó ṣẹ̀ ní baby, so kò lè sí kinní kan ó náà dẹ̀ exercise self control for that period of few weeks. Bá dẹ̀ ṣe dẹ̀ lọ gbé wọn ẹ̀rù go and carry them back to the city. Ìyẹn á lè fún bàbá ní opportunity kan mọ́ jẹ ìyá pé àtorí pọ́mọ mi bímọ ọmọ lọ rèé wò ẹmọ wá dá wà, pàápàá jùlọ àwọn tó yẹ pé ìyàwó kan náà ní. So it's a suggestion, is an idea, well it works. Àwọn ọkùnrin míì lè ní àwọn ò fẹ́ kán gbọ́mọ tuntun àwọn lọ abúlé lọ tọ́jú. It all depends, but make sure pé decision tá a bá ń take á máa pa ọmọ làkejì wa lára. Torí tẹ́ bá gbọ́ pé nìkan ti ń déta fún bàbá ń sìn, inú yín ò ní dùn. So we have to balance it. It's a suggestion which I think, it's an idea that it just came to my mind, and everyone has different opinion, but for people that are saying ta ni ó dúró ti bàbá ọmọ, kò sẹ́ni tí ó dúró ti bàbá ọmọ, òun ò fẹ́ wà lonely, ó dẹ̀ fi bàbá rẹ̀ sínú loneliness. Ẹ wá mú kan nínú méjèèjì, pẹ̀lẹ́ kan sì sàn jù kan lọ. Ìwọ tó jẹ́ young person, you're still very strong to cook for yourself, to do all of those things. Now put yourself in grandpa's shoe. Gbéra ẹ sí shoe grandpa, ìwọ ò fẹ́ dá wà for like 2-3 weeks. As much as tí ìyá baby yẹn gùn ò sí nílé, ìwọ gan máa pera yín pé tètè lẹ́ẹ̀nì kọ́ fojú sí nǹkan tó ń ṣe kó tètè lẹ́ẹ̀n kó máa padà bọ̀. Woman yẹn gan ò ní fẹ́ kúrò, kò ní fẹ́ fọkọ ẹ̀ lẹ́ẹ̀, ó náà wò pé jẹ́ ń tètè kọ́ ohun tí mo fẹ́ kọ́ kí n padà sílé. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé grandma ló wọ́dọ̀ yín, ẹ̀yin ò ní fẹ́ kán padà mọ́. Àwọn grandpa ò dẹ̀ kí ń sọ̀rọ̀, àwọn ọkùnrin yẹn ò ń sọ̀rọ̀.
they are always quiet adìẹ wọn sì ń láàgùn ìyẹn ni ò já mọ̀ àwọn ò ní sọ̀rọ̀ ṣé you get instead tẹ́ fi mú grandma lọ sí city ẹ kúkú gbé bébì wá sábúlé láàrin ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ọmọ ó ti ṣe yémúyémú yóò ti ṣe yékébù dáadáa ẹ dẹ̀ padà ẹ sì tún lọ lóyún lé so kò sí problem lóye wa ẹ wọ́n jà gbàgbé organ building and construction company fún gbogbo àwọn olóríire tá a fẹ́ kan lé tá a fẹ́ ra lé tá a fẹ́ kọ́lé tá a fẹ́ ta lé tá a fẹ́ talẹ̀ ẹ já pé wọ́n 08033105865 then àwa tá a bá ní property tá a fẹ́ tà bóyá bí ilé epo bóyá bí ilẹ̀ tàbí bóyá àti nílẹ̀ tá a fẹ́ kọ́lé lé lórí náà organ building and construction company àwọn ni kí ẹ jẹ́ kí a pè bẹ́ẹ̀ ni tested and trusted ní iléeṣẹ́ wọn gbogbo nǹkan tá a bá kó sí wọn ní ọwọ́ gbogbo ẹ̀ ni a lè fọkàn balẹ̀ lé lórí àwa tá a wà ní òkè òkun àti ilé ẹ jẹ́ kí a pè wọ́n 08033105865 organ building and construction company so fún àwọn tó ń sì ń sọ pé àwọn tó ń wá sí naija ńkọ́ àwọn tó ń ṣe báwọn tó máa ń ṣe àwọn caregiver wà ń bẹ̀ yẹn náà just make sure that whatever you are doing, you're able to strike a balance so that your decision will not make the other person to suffer. And of course, fine, we understand the fact that there are times that we need to endure for one another. But endurance tí wọ bàbá baby máa ṣe, ó sì better ju ìyà tẹ́ fi jẹ bàbá lọ. Yes, no be you born pikin. It's not easy to be a father now. It's the part of the challenge. It's not even challenges. It's not even challenges. It's work. It's part of the work you do for you to be called my daddy. So you have to, you endure just for few weeks. Ṣé ìyá baby náà tó náà bóyá ó ṣẹ̀ṣẹ̀ a young person tó ṣẹ̀ lọ́kọ ó náà wà fìdí pagbá ó yìí ṣe jókòó ọdún kan sábúlé kó fọkọ ẹ̀ lẹ̀ ìwọ ò lè fọkọ ẹ̀ lẹ̀ fọdún kan ẹ sì jẹ́ kí grandma fọkọ tí wọ́n lẹ̀ fún ọdún méjì ọdún mẹ́ta bàbá wa wọ́n wá ń firun gbọ̀n kóná kọ́dra ṣó yá báhùn ìwọ tó dẹ̀ ṣì yọ̀ǹgì you can still stay at home take care of yourself àwọn ọkùnrin míì gan wà tó pé since tó jẹ́ pé kò síyàn lé yẹn they will have eaten from the office they will just come take their bed sleep and go to the office the next day before you know it ọ̀sẹ̀ méjì mẹ́ta ti pé the ìyàwó will come back with her baby adé tún ti di big boy àbí big girl is an idea so and I think the advantages is more advantages ẹ̀ pọ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn especially for people who are in the country who are not outside Nigeria. All right, guys. Love you. Bye-bye.